kẹ́yìn olólùfẹ́ mi lè bá mi share ẹ̀. Bàbá pè mí wọ́n jẹ́ kó yé mi pé kí n bẹ pé àwọn bẹ gbogbo ọmọ kóòtù òjire àtàwọn tó bá sì lérò pé ọmọ Yorùbá ni wá tó sì ń wò pé Yorùbá wọ́n ní ká àti Yorùbá àti Oòduà wọ́n ní ká bẹ gbogbo wa pé kájogun mi o kájogun sinmi. Gbogbo àwa tí a bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní eléyìí tá a sọ lórí ìjà Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Onírìṣà wọ́n lè tá a sọ ti tó o láwa tí a jẹ́ ọmọ tá a jà ṣe mọ̀ pé gbogbo wa ló gbarata tá a dẹ̀ nídìí ẹ̀ láti gbarata because kò sí ẹni tó máa di ẹpọn bàbá ẹ̀ mú bí bó ṣe rin ni bó ṣòkò ní àlàmórí ẹni tó di ẹpọn bàbá ẹ̀ mú yẹn. So gbogbo wa ọmọ ọkọ ni wà kì í ṣe ọmọ àlè. So gbogbo wa ló nídìí ẹ̀ láti bínú ìpè kí ló dé tí ọmọ fi ń gbójú wo bàbá lójú, kí ló dé tó fi di pé akira wa ó fi máa wá dogun, kí ló dé tó fi di pé mo lóògùn lọ́wọ́ tí mo lè fi bo oògùn ara olóyè ọmọ Adéyẹmọ jẹ́, oògùn tí wọ́n lò fún Fúlàní, oògùn tí wọ́n lò fún àwọn tó fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa. So gbogbo wa la ní ẹ̀tọ́ láti bínú, ṣùgbọ́n bàbá mi olóyè ọmọ Adéyẹmọ orí ètò tí mo wà lánàá yẹn tí mo ti ń fọn rere ibẹ̀ ni bàbá ti gbá mi láago tó ní àròlé ọmọ bàbá tẹ́ntẹ́. Mo ní dádì mi mò ń jẹ́, ó ní wò ó èmi ni mo lè bá ẹ sọ̀rọ̀. Mo ní dádì ẹ tiẹ̀ ní láti lo tó yẹn fún mi kẹ́ tó bá mi sọ pé èmi ni mo lè bá ẹ sọ̀rọ̀, ẹ ní láti lù sà, èyí tẹ́ ẹ bá fẹ́ ni kẹ́ ẹ sọ fún mi kí n ṣe. Bàbá dẹ̀ jẹ́ kó yé mi pé pé àwọn bẹ gbogbo ọmọ kóòtù òjìrè nílé àti lókè òkun pé ẹ jọ̀wọ́ wọ́n ní kẹ́ jẹ́ ká jáwọ́ lórí pé bóyá à ń gbé fídíò Aláàfin rèé Ọ̀yọ́ rèé kíní kan rèé láwa tá à ń jàjàǹgbara. Wọ́n ní ká dá dúró nítorí pé àwọn nǹkan àbàmì ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjìrè báyìí pé ìyẹn ni kí a gbájúmọ́ láti make sure wípé a ṣe àtúnṣe lé lórí. Wọ́n ní àwọn nǹkan àbàmì tí ó jẹ́ pé àwọn baba ńlá baba wa ò gbà rí, àwọn nǹkan ẹ̀gbin táwọn baba ńlá baba wa ta dànù pé ó ti wọlé Yorùbá báyìí tí àwọn àgbààgbà kan dẹ̀ ti ń gbà mọ́ra pé ó ti wọlé Yorùbá báyìí pé àwọn yẹn ni kí a dojúkọ báyìí ká máa face gẹ́gẹ́ bá a ṣe jagun wa lọ. Wọ́n ní ká fi gbogbo ọ̀rọ̀ Aláàfin Aláàfin ó ṣọlọ́yọ̀ kò ṣọlọ́yọ̀, ó ṣe bàbá wa Onírìṣà kò ṣe bàbá wa Onírìṣà. Wọ́n ní ká jọ ká sì dá dúró. Wọ́n ní ká fìlẹ̀ fáwọn àgbààgbà pé àwọn àgbààgbà kan ti ń dìde lótùúfẹ̀, àwọn àgbààgbà kan ti ń dìde nílùú Ọ̀yọ́, àwọn àgbààgbà kan ti ń dìde nílẹ̀ kóòtù òjìrè láti make sure wípé ìrẹ́pọ̀ wà láàrin àwọn bàbá wa méjèèjì yìí. Kì í ṣe pé mo sọ ní sọ wípé ìjà ti tán lẹ̀ o, ṣùgbọ́n wọ́n kàn jẹ́ kó yé wa wípé ká fìlẹ̀ fáwọn àgbààgbà láti make sure pé wọ́n yanjú ẹ̀. Wọ́n ní káwa gbájúmọ́ ohun tá a gbé lọ́wọ́ tí ṣe bá a ṣe máa bọ́ lóko ẹrú àti bọ́ ṣe máa gbé wanted kúrò lórí wọn àti bí ètò ààbò ilẹ̀ Yorùbá ṣe máa jẹ gbogbo wa lógún tá a máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti pé kó gbélé wọn lọ́wọ́ kí wọ́n dẹ̀ flush gbogbo inú igbó wa. Wọ́n ní àwọn yẹn ni kí agbájúmọ́ ń sì ká sì máa sọ̀rọ̀ lé lórí nítorí pé wọ́n ní báwọn ṣe wò ó pé ohun tó ń ṣẹlẹ̀ yìí kò jọ bíi pé wọ́n fẹ́ ó ń ṣẹlẹ̀ láti pé kí omi ó lè tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu ni. Nígbà tó bá jẹ́ pé ibi tó yẹ ká kọjú sí a ò kọjú síbẹ̀ mọ́, àwọn nǹkan míì làwa ń kọjú sí pé omi lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. So fúdí èyí wọ́n ní ká tètè pe ara wa sí àkíyèsí ká lè tètè padà pé ibi tá a bá dé yẹn ká filẹ̀ fáwọn àgbààgbà kí wọ́n jẹ́ kí àwọn àgbààgbà ó yanjú rẹ̀ nítorí pé odò ń gbárèrè ilẹ̀ kóòtù òjìrè lọ báyìí. Bàbá mi olóyè ọmọ Adéyẹmọ ló fohùn ìránṣẹ́ o sí gbogbo àwa ọmọ kóòtù òjìrè. Bàbá wa tún ní jẹ́ kí wọ́n tún wá ní láàrin àwọn àti bàbá wọn bó ṣe lo tó yẹn nìyẹn o. Bí bàbá mi olóyè ọmọ Adéyẹmọ ṣe lò lánàá nù o, bàbá wọn Aláàfin Ọ̀yọ́ Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ọmọ ládéládé Aláàfin ò ládé adé aládìkú la gbà fáláàfin. Ẹ má bínú oríkì yẹn ṣe mọ̀ pé standby nìyẹn ìyẹn dúró síbẹ̀ for life ni kò ṣeé yí padà. So wọ́n wá jẹ́ kó yé mi wípé bàbá wa Aláàfin o pé àwọn ti parí aáwọ̀ láàrin ara wọn
pé ó ti di bàbá sọ́mọ ọmọ sí bàbá. wọ́n ní Aláàfin ti pè Aláàfin dẹ̀ ti lí òun ò bá ẹja o Ìgbòho òòṣà torí pé ọmọ mi náà ló jẹ́. so gbogbo ẹ̀yin tí ẹ bá wá gbọ́ pé Ìgbòho gbọ́dọ̀ wá fẹ́ nulẹ̀ ẹgbẹ́rú wọn ṣépè o àbí kẹ́ ẹ sọ fún ọ wípé èpè àólẹ̀ ló ń jà wọ́n tí wọ́n tún fi ń gbé gbogbo nọ́nsẹ̀nsì yẹn káàkiri. so fúdí èyí bàbá wọn Olóyè Ọmọ Adéyẹmọ jẹ́ kó yé wa wípé bàbá wọn Aláàfin Ọ̀yọ́ àwọn ò bínú sí wọn bẹ́ẹ̀ náà ni bàbá ò bínú sí òun. so láàrin ìyẹn ọ̀rọ̀ ti níyanjú. bẹ́ẹ̀ ni kádẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀jájá Onírìṣà gbogbo ọmọ kóòtù òjíire ẹja máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà. mi ò tí ì lẹ́tọ̀ọ́ láti sọ àwọn nǹkan tó ń lọ ṣùgbọ́n bàbá yìí ti dìde gẹ́gẹ́ bí ẹ̀jẹ́ tí bàbá wa Onírìṣà tí wọ́n jẹ́ ní gbogbo àgbáyé tí wọ́n ní tó bá jẹ́ pé lóòótọ́ wanted yẹn ṣì wà ń bẹ̀ o kábíyèsí o olórí aládé gbogbo kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí o ọba Onírìṣà babalá bàbá mi mo kí yín o. bàbá yìí jẹ́ kó yé wa wípé tó bá jẹ́ pé lóòótọ́ lódodo òun ni wanted ń bẹ tó ń bẹ ńlẹ̀ àwọn ṣetán láti yọ. ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ dákun ẹ bá mi máa tẹ̀ sójú fọ́nrán o wípé Aláàfin Ọ̀yọ́ ò mà ṣeun o. ẹ bá máa dúpẹ́ lọ́wọ́ bàbá Aláàfin Ọ̀yọ́ náà ṣe ẹ bá mi máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà olórí aládé gbogbo wípé wọ́n ṣeun nítorí pé wọ́n ṣe ìlérí. bàbá ti bẹ̀rẹ̀ ìlérí o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mú ìlérí yìí ṣẹ. ẹ bá wa máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa nítorí pé bàbá ti dìde láti make sure wípé ohun tí wọ́n sọ tí gbogbo àwọn ọmọ Yorùbá tí orí wa wú táwọn wò pé àwọn bàbá yìí ṣe ń bẹ lótùfẹ̀ ọ̀rọ̀ tí Onírìṣà sọ tí gbogbo wa fi túra káta ní a ní bàbá kan bàbá ara tó mọ yìí ọmọ kò fi wá ṣeré o bàbá ara tó mọ yìí ọmọ Ọ̀ọ̀ni Ọ̀jájá ti Ilé Ifẹ̀ bàbá ara tó mọ yìí ọmọ kò fi wá ṣeré o bàbá ara tó mọ yìí ọmọ lóòótọ́ bàbá wa ni bàbá ara tó mọ yìí ọmọ Ọ̀jájá mà ní o bàbá ara tó mọ yìí ọmọ kò fi wá ṣeré o bàbá tó yọ yìí ọmọ ó ti yọ́nú sí wa bàbá ara tó mọ yìí ọmọ ó ti yọ́nú bàbá ti yọ́nú sí wa o bàbá ara tó mọ yìí ọmọ kò fi wá ṣeré o bàbá ara tó mọ yìí ọmọ bàbá ti dìde sí wa bàbá ara tó mọ yìí ọmọ Ọ̀jájá mà ní o bàbá ara tó mọ yìí ọmọ ẹ bá wa kí gan bàbá ara tó mọ yìí ọmọ. bàbá ti dìde Ọ̀jájá ti dìde o Ọ̀jájá ti Ilé Ifẹ̀ ti dìde wípé ìlérí tóun ṣe fún gbogbo àwọn ọmọ kóòtù àjíire gbogbo àwọn ọmọ òtù Ifẹ̀ òun ti ṣetán o láti mú ìlérí yìí ṣẹ. àwọn iṣẹ́ dẹ̀ ti ń lọ lórí ẹ̀. so fúdí èyí gbogbo ọmọ kóòtù òjíire tí ẹ bá ń wo fídíò yìí ẹ bá mi máa kí Ọ̀jájá ẹ bá mi máa kí bàbá wa olórí aládé gbogbo ẹ bá mi máa kí wọn ẹ bá mi máa kí wọn nítorí pé bàbá yìí ṣe ohun àrà mẹ́rìírí o. tá a dẹ̀ mọ̀ pé Olódùmarè ọba á fún wọn ṣe láṣetán láṣe jálẹ̀ torí pé bàbá yìí ó jọ wá lójú. so fúdí èyí ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ dákun ẹ dábọ̀ ẹ má tún já tún dájà á lẹ̀ mọ́ láàrin pé Onírìṣà rèé Aláàfin Ọ̀yọ́ rèé ẹ dákun ẹ dábọ̀ ẹjá jọ̀wọ́ ẹ̀ fáwọn àgbààgbà kí wọ́n yanjú nǹkan wọn fúnra wọn. èyí táwa ọmọ kéékèèké lè ṣe àti bínú àti faraya nítorí pé kò sẹ́ni tí mo tuntun sọ kò sẹ́ni tó lè rí bàbá ẹ̀ fín tí ò ní bínú pé bàbá mi ló sọ̀rọ̀ báyìí sí àjọ wòyá àjà ni. a ti gbìyànjú gbogbo wa ti ṣiṣẹ́ takuntakun bí ọmọ òtù Ifẹ̀ torí pé orí àpèrè yẹn orí àpèrè baba ńlá baba wa ni orí Yorùbá àwọn ọmọ kóòtù in fact olóríire ẹ̀dá ni wá
olóríire ẹ̀dá tó jẹ́ pé a ní source, a ní orírun ibi tá a ti ṣẹ̀ wá, ibi tí ẹbí oníkálukú wà tá a ti ṣẹ̀ wá, a ní. So ìran gidi ni wá. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. So fún díẹ̀ yìí, bàbá mi olóyè ọmọ Adéyẹmọ ló pàṣẹ o, èmi àrólé kọ́ o. Èmi dẹ̀ bìlí pé gbogbo àwa tá a bá nífẹ̀ẹ́ bàbá wo olóyè ọmọ Adéyẹmọ, ohun tí bàbá yìí bá sọ náà la gbọ́dọ̀ gbọ́. Ẹ̀yin content creator abẹ̀yìn ẹ tún wà nǹkan míì tó máa create. Ẹ já fi ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ẹ já fi ilẹ̀, nítorí pé ojú mọ ohun tó yónú, ojú ti là, gbogbo wa náà láti rí. Bàbá wa Ẹlẹ́bùúbọn ti bínú, gbogbo àwọn àgbààgbà ni wọ́n ti bínú, ni wọ́n ti sọ̀rọ̀. Bàbá wa iná dẹ̀ ti wò ó níwò pé ó dáa, a ṣe bó ṣe yẹ ká ṣe é, torí pé bàbá wa wọ adé náà ò ní fẹ́, kò dẹ̀ ní fẹ́ gbà kí ilẹ̀ Kóòtù Òjìrè ó dàrú, nítorí pé alára ṣe é, wọ́n kọ ìtàn ẹ̀ sílẹ̀, ajérò ṣe é, wọ́n kọ ìtàn ẹ̀ sílẹ̀. Ẹjá fi wọ́n lẹ̀. Àwọn àgbààgbà tí ọ̀rọ̀ ṣẹ̀ sí, ó ṣekú bàbá ọba ni, kò ṣekú bàbá ọba ni, àwọn tó wà nídìí ẹ̀ tí wọ́n ń gbègbèsẹ̀ lórí ẹ̀, wọ́n ń gbègbèsẹ̀ lórí ẹ̀. So any update tó bá dẹ̀ ta bá tún rí, a lè máa fún yín ní pé update rèé, ṣùgbọ́n pé báyìí ẹ jọ̀ọ́, ẹ dákun, ẹ̀yin content creator ẹ bá tún wá nǹkan míì, ẹ bá wa ṣe. Ṣùgbọ́n lórí pé olóyè ọmọ Adéyẹmọ àti bàbá wa Aláàfin Ọ̀yọ́, kò síjà o, kò sógun mọ́, kò síjà mọ́. Kọ̀ọ̀kan wọlé, ẹjọ́ kọ́ọ̀dù wọlé o, mo fẹ́ wo ẹni tó pè wọlé yẹn ni o, ẹjọ́ mò ń bọ̀ o. Okay. Ẹ̀yin èèyàn wa, hello, mo wà lórí program, ẹ ṣeun. So ẹ̀yin èèyàn mi tó bá wà nínú wa, bóyá lórí ọ̀rọ̀ tí mo sọ yìí, bóyá bí bàbá wo olóyè ọmọ Adéyẹmọ ṣe sọ jáde, dóònà lè sọ pé kò tẹ́ wa lọ́rùn, torí pé ẹni tọ́rọ̀ kàn ni, ó dẹ̀ ti ní òun ti ṣe kíni, wọ́n ti parí ọ̀rọ̀ yẹn lábẹ́lẹ̀. Bẹ́ẹ̀ pé olóyè ń lọ ìlú Ọ̀yọ́ lọ fẹnu gbolẹ̀, ìyẹn ò sí ń bẹ̀, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn, kò sí tó jọ. So bàbá sọmọ wọn ti yanjú ọ̀rọ̀ wọn, so wọ́n ti yanjú ọ̀rọ̀ wọn, bàbá sọmọ ti yanjú ọ̀rọ̀ wọn. Kìnì kan àwọn àgbààgbà kan, àwọn kìnì kan Aláàfin Ọ̀yọ́ ó ṣe gbá, Aláàfin Ọ̀yọ́ ṣàwò. Ẹjọ́ torí Ọlọ́run, ẹjá gbàgbé gbogbo wọn yẹn, ẹjá gbàgbé ẹ̀. Olóyè ti sọ̀rọ̀ sókè, orí ètò tí mo wà lánàá ni bàbá ti pè mí, mo dẹ̀ mọ̀ pé bàbá mi ń wò mí lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń sọ̀rọ̀ yìí. Orí ètò tí mo ń ṣe lánàá ni wọ́n ti pè sí pé Arólé, bá mi bẹ gbogbo ọmọ Kóòtù Òjìrè, bá mi bẹ̀ wọ́n kó má bínú mọ́, kó fi gbogbo wàhálà yìí lẹ̀, kó fi gbogbo ẹ̀ lẹ̀ fún àwọn àgbààgbà ilẹ̀ Kóòtù Òjìrè. Bàbá Ẹlẹ́bùúbọn bẹ́ẹ̀, àwọn àgbààgbà wọ̀nyí ti ń dìde, àwọn náà ti sọ̀rọ̀, àwọn àgbààgbà kọ́dẹ̀ ti dìde láti rẹ̀ wọ́n pé bàbá ẹ má bínú bẹ́ẹ̀ yẹn, ẹ já paná gbogbo nǹkan tó wà lẹ́yìn. Òkun ò lè máa wó ruru, káwa náà tún máa wá ruru. Tábà wá ruru, ẹ wo àwọn Fúlàní ń pa àwọn èèyàn nínú abúlé wa, wọ́n ti sọ abúlé wa di kòròfo tán. Àwa dẹ̀ máa wà lórí social media, Aláàfin Ọ̀yọ́ ni o, kíní kan nìkan ni o, kíní kan ló ṣẹlẹ̀ dẹ̀ nímú, wọ́n dẹ̀ ń gba gbogbo àwọn abúlé wa. Péèjì tí ẹ wà lórí ẹ̀, ìjàngbara ló wà fún. Ṣé àwa tún máa fi bára wa jà ní bàbá àwọn bàbá wa méjì jà, káti ẹ̀ gbà pé àwa ọmọ bínú sí action bàbá Aláàfin. Bí ẹ̀yin náà lẹ sọ pé ká tún bínú ká má ṣe ṣẹ̀. So now ẹ má jẹ́ àṣẹ o, ẹ jẹ́ ká ọ̀rọ̀ àdádúró gẹ́lẹ́. Gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbálá ayé tá a jẹ́ ọmọ Kóòtù Òjìrè, ẹ dákun ẹ dábọ̀, any content ẹ bá máa gbé, ẹ má tún já gbé nígbè pé àìrí ó fi Aláàfin ó ti gìbọ̀ lójú, ó mú Ọọ̀ni of Ifẹ̀ ó ṣe gbá, ẹjá fi gbogbo ràkàtíà yẹn ẹjá filẹ̀. Èmi náà bínú o, kódà àwọn alálẹ̀ gbé ètò kan lé mi lọ́wọ́ tí mo gbé jáde tó ṣọ́ọ̀kì gbogbo ọmọ Kóòtù Òjìrè. Kódà ibi tí mo ti ń ṣe gan, bàbá tó pè wọ́n ló ní mo deserve award lórí program tí mo gbé jáde. Èmi kọ́ o, àwọn alálẹ̀ ni. Èmi kọ́ o, àwọn alálẹ̀ ni.
so but lọ́wọ́ tá a wà yìí olóyè ẹni tó ní mí ti pàṣẹ kò lè bá mi nígbà tí bàbá ń sọ̀rọ̀ pé ó lè mí ni mo lè bá ẹ sọ̀rọ̀ mo ní bàbá ẹ má lo ọ̀rọ̀ yẹn fún mi báwo lẹ ṣe máa sọ fún mi pé èmi ni mo lè bá ẹ sọ̀rọ̀ bàbá ìtẹ́ bá ń fẹ́ ní kẹ́kọ̀ọ́ sọ fún mi bẹ́ẹ̀ pè mí gan ẹ̀kọ́ test mi mo dá nọ́mbà yín mọ̀ nọ́mbà yín dẹ̀ wà lọ́wọ́ mi nọ́mbà yín rèé màá rí nǹkan tẹ́ kọ síbẹ̀ bàbá ẹ̀ ní láti ṣẹ̀tú máa sọ pé kínní ẹ̀kọ́ sọ fún mi ni because inú bí mi kọjá àlà ní pàtàkì lórí fídíò bàbá wèrè tó lóun fẹ́ bomi paná agbára olóyè ọmọ Adéyẹmọ yẹn inú bí mi gidi gan pé ẹ jáde lọ́jọ́ sẹ́lẹ̀ ṣe Yorùbá nation mọ́ àbínú sí yín amútàn jáde arípẹ́ ẹ̀yin lẹni Yorùbá gbogbo àwọn ọmọ aládé ń sìn àyè tó bá tẹ ìwà pé ẹ Yorùbá báyìí sìn báyọkọ àfẹ́ wàhálà náà mọ́ ni because àwọn Yorùbá yìí àwọn bàbá wa ti jẹ kó tó lọ ó ti yé so bẹ̀tí ń sìn amọ̀pọ̀jú wa ti là gbogbo nǹkan ti là wá lójú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ ó ti open so many things láti pé káwọn ọmọ aládé ti sìn ṣe pé ìgbà táwọn bàbá wa ṣe ń fà á nínú wa wọn ò tí ì bí wa nínú wa kókòkó la ṣì wà àmọ́ àti ìjà ẹnu lẹ́nu ọmú ṣùgbọ́n sì àti já ẹnu lẹ́nu ọmú a dẹ̀ ti bá tọ̀ ńlẹ̀ àwa náà ti jòkó a ti kàwé a dẹ̀ tún mọ bó ṣe ń lọ. èyí tá a bá mọ̀ ń bẹ̀ gan àgọ́gù àjòkó ti gọ́gù á ṣàlàyé ẹ̀ fún wa á tọ́ wa sọ́nà pé bó ṣe jẹ́ leléyìí. so fúdìí èyí a ti bínú ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ èyí tá a ṣe yìí ó tó gẹ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ ká jẹ́ kó go sí mi bàbá mi olóyè ọmọ Adéyẹmọ fohùn ránṣẹ́ ó ní ká jẹ́ kó go sí mi ká yọ̀ǹda gbogbo ẹ̀ fáwọn àgbààgbà kó máa sọ tiẹ̀ káwa kọjú sí ogun táwọn Fúlàní fi ẹ̀ tán fi ń jà wá láti Ìlọrin náà ń gbà wọlé Ìlọrin náà fi ṣe kápítà Ìlọrin làwọn gáìsì ń gbà wọlé ń sìn ẹ rí i pé gbogbo Kwara State ibi tó ti sọdọ ahoro yẹn ẹ rí i pé wọ́n ní gọ́vnà ń bẹ̀ ẹ rí i pé gọ́vnà Kwara State ò sọ tó láti gbà yẹn kò jáde síta kó tiẹ̀ sọ̀rọ̀ pé kinní kan àbí kọ́ deploy sójà síbẹ̀ ẹni sójà tó bá máa kó lọ ń sìn sójà tó bá máa kó lọ ń sìn ó máa jẹ́ sójà àwọn bandit náà máa tún deploy síbẹ̀ so ìyẹn ni kẹ́ já face ìwọ tó ní Facebook tó ní kinní tó dẹ̀ ní àwọn followers èmi believe pé kì í ṣe ijó ló yẹ kó máa fi page ẹjọ́ ń sìn èmi believe pé kì í ṣe pé kó máa ṣíra lẹ̀ ṣídìí lẹ̀ ṣí ọmú lẹ̀ ló kàn sìn because ọmú tó ṣílẹ̀ ìdí tó ṣílẹ̀ yẹn tó bá lọ jàjàbọ́ sọ́wọ́ Fúlàní tó bá gẹ̀ẹ́tì ẹ tó bá rèpù ẹ tó wá tún ti gìbọ̀ abẹ́ gbọ́ story kan nílẹ̀ Ìgbò tí wọ́n bá wọn sùn tọ́ àwọn Fúlàní dẹ̀ jugi sínú ìdí wọn wọ́n ní ògìdó ní o wọ́n sọ́ báyìí sínú ìdí wọn á ní kọ́ la tọ́lẹ̀ wọ́n á jugi sí gbọ́ ní a fi ṣètò náà so gbogbo àwọn péjì tó yẹ kẹ́ ẹ ní lọ́wọ́ tó yẹ kẹ́ ẹ máa fi post gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ogun tí Fúlàní kó jà wá kẹ́ẹ̀dẹ̀ máa pariwo síjọba kẹ́ máa pariwo sí bàbá Bọ́lá Ahmed Tinubu pé ẹ gbà wá bàbá yìí ẹ ti ń gbìyànjú ṣùgbọ́n ìyànjú yín ẹ jẹ́ kó túbọ̀ tó pọ̀ sí ẹ ràn wá lọ́wọ́ ẹ kó àwọn ọmọ ogun ẹ empower àwọn local government àwọn vigilante tó wà nílùú because agbọ́ ní Kwara ń sìn pé kàkà tó yẹ kí àwọn vigilante tó wà nílùú wọn empower àwọn Fúlàní náà tó lọ ń kó wá láti wá máa defend wọn wọ́n gbólóńgbò lẹ̀ wọ́n gbẹ́ran tì so kẹ́ lè mọ̀ pé ogun àtẹ̀yìnjà